tó gbé gbólóhùn mi aláṣẹ àgbà tó fa igi kédárì ya agbègbè òkun alùpùpù ọ̀sán àkìnínú ilé àkìlójú ogun àròdẹ́lẹ̀ ọ̀la. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀run tó dá ọ̀run àti ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. ọlọ́run tó tún fún wa lóore ọ̀fẹ́ láti wà lórí ètò ní ti òní. agbóṣùbà fún ọlọ́run. ṣebí tí ọlọ́run bá ṣe ní lóore ọpẹ́ náà ni ọpẹ́ òun náà ni a bá wọlé lónìí ọlọ́run. a tún ti kalẹ̀ kàǹkà sórí ètò wa ètò yín ìwalẹ̀jì. ètò kan báyìí níbi tí a ti máa ń yànnàná àwọn àkòrí tó bá dàbí pé ó díjú díẹ̀ nínú bíbélì. lónìí a tún ti wà lórí ètò yìí o. orúkọ tèmi ni Florence Agunbíadé níkànnì wa 91.5 FM tó kalẹ̀ sí Ìlòkún ní Àdó Èkìtì. ṣe mọ̀ pé mi dánìkan wá sóde ètò. èmi àti ìránṣẹ́ ọlọ́run tí wọ́n wà ní orí ètò lónìí táǹfọ̀rọ̀ ọlọ́run bọ́ wa. àwọn náà ni olùṣọ́ àgùntàn David Adaku láti ìjọ Deeper Life Bible Church. bàbá ẹ̀ máa káàbọ̀ sí orí ètò. ẹ kúlé olóòtú. bó ní ilé ìjọsìn lónìí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ibo la fẹ́ wò gangan lónìí. à ń wo ìwé oníwàásù orí ìkeje ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹwàá. ẹ jẹ́ kí n sáré kà. ó ní òpin nǹkan sàn ju ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lọ àti onísùúrù ọkàn ju ọlọ́kàn ìgbéraga. ẹsẹ̀ ìkẹwàá yẹn ó ní ìwọ má ṣe wípé nítorí kílẹ̀ ọjọ́ ìṣáájú ṣe sàn ju wọ̀nyí lọ nítorí pé ìwọ kò fi ọgbọ́n béèrè ní ti èyí. ẹ̀rí ẹsẹ̀ yẹn tí a kọ́kọ́ kà wọ́n ní òpin nǹkan ó sàn ju ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lọ. ẹsẹ̀ ìkẹwàá tún wá sọ pé ọjọ́ ìṣáájú ó tún sàn ju wọ̀nyí lọ. ṣé bẹ́ẹ̀ bí méjèèjì yẹn ò takora bẹ́ẹ̀ yẹn tọ́jọ́ ìṣáájú tó bá sàn ju ìwọ̀nyí lọ tí wọ́n dẹ̀ sọ ní ẹsẹ̀ tí a kọ́kọ́ kàn pé òpin nǹkan ó sàn ju ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lọ. bàbá ìdí tá a fi pè yín nìyẹn o kó lè yé wa kó má dàbí pé bíbélì ó fẹ́ takora díẹ̀ láàrin yìí. ẹ ṣé a lè máa ṣàlàyé báyìí. ẹ ṣé púpọ̀. ó dàbí àlá tí Fáráò lá tó rọ̀ fún Jósẹ́fù ni. Jósẹ́fù ní ìkànnì àlá ẹ̀ arípẹ́sẹ̀ méjèèjì yìí wọn ò takora wọn rárá. wọ́n wà ní ìbáṣepọ̀ wọ́n wà ní ìṣọ̀kan. ní ẹsẹ̀ ìkẹjọ ó ní òpin nǹkan sàn ju ìpìlẹ̀ rẹ̀ lọ àti onísùúrù ọkàn ju ọlọ́kàn ìgbéraga. ohun tí ẹsẹ̀ yìí ń ṣàlàyé fún wa ni pé a ní láti ní ìforítì ohunkóhun tí a bá dáwọ́lé yálà nípa ti ara àti ní pàápàá jùlọ nípa ti ẹ̀mí a gbọ́dọ̀ tẹpẹlẹ mọ́ kárí pé a tẹ̀síwájú pé títí dé òpin. a ti rí àwọn tó bẹ̀rẹ̀ dáradára nínú bíbélì àwọn bíi ọba Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ ní Ísírẹ́lì èèyàn bíi Sámsónì Judas Iskariotu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn yìí ní ìbẹ̀rẹ̀ dáradára ṣùgbọ́n ó ṣe ni láàánú pé torí àìlè ní ìforítì àìlè ní sùúrù àti ìfaradà wọn kùnà wọn ò sa eré ìje náà títí dé òpin. Sọ́ọ̀lù ẹni ọba àkọ́kọ́ tí Ọlọ́run yàn tí a dàmì orí lórí ṣùgbọ́n torí pé ní àkókò tó fẹ́ ṣe ìrúbọ ilé tí bá fi ní sùúrù kó dúró de Sámúẹ́lì láti wá ṣe ìrúbọ ó gbà kí àwọn èèyàn kó ti òun fúnra rẹ̀ kò lè mú ìpinnu. a rí pé bẹ́ẹ̀ lọ ó lọ sínú ẹ̀ṣẹ̀ àìgbọ́ràn nígbò ṣe ó lọ sínú ìbọ̀rìṣà. a rí pé ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn kò lè sa eré ìje náà dé òpin. bákan náà la mọ̀ nípa Sámsónì jẹ́ alágbára ọkùnrin tí Ọlọ́run dá ní ọ̀nà àrà ọ̀tọ̀ tí ó kún fún agbára Ọlọ́run ṣùgbọ́n torí pé kò dúró nínú ìfẹ́ Ọlọ́run a rí pé ó lọ sínú àṣìṣe ó kú ikú àìtọ́jọ́. kí ni ká sọ nípa Judas Iskariotu? ó jẹ́ ọ̀kan lára àwọn 12 tí Kristi yàn láti máa tọ̀ ọ́ lẹ́yìn ṣùgbọ́n nígbò ṣe ó gba ẹ̀mí ojú kòkòrò láàyè ó gba ẹ̀mí olè láàyè nínú ayé rẹ̀ títí débi pé ó fi ta Olúwa rẹ̀. a rí pé àwọn wọ̀nyí wọn ò lè forí ti dé òpin. torí náà ohun tí ẹsẹ̀ yẹn ń sọ fún wa ni pé a ń láti ní ìfàyàrán ká sì ní ìforítì pé ohun tí a dáwọ́lé àpáta ti fayé wá fún Olúwa ká má gba inú níbí ni láàyè tàbí ìdojúkọ kankan láti mú kí a bójú wẹ̀yìn. bàbá wa wo ẹsẹ̀ ìkẹwàá ó ní ìwọ má ṣe wípé nítorí kíli ọjọ́ ìṣáájú ṣe sàn jù wọ̀nyí lọ nítorí pé ìwọ kò fi
ọgbọ́n béèrè ní ti èyí. Ohun tí ẹsẹ̀ yìí ń sọ fún wa ni pé àwọn mìíràn wọ́n máa ń kábàámọ̀, wọ́n á ní ọjọ́ àná ó sàn ju tèmi lọ, pé torí ìdí èyí dípò kí wọ́n gbàdúrà kán gbé ìgbésẹ̀ tí ó tọ́, kán ṣe ohun tí ó tọ́, a rí i pé wọn kò ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá wo ìwé Númérì orí 11, màá kàn ka àwọn ẹsẹ̀ bíi 3 ń bẹ̀ kí n tó dánu dúró. Númérì orí 11, jẹ́ kí n kọ́kọ́ wo ẹsẹ̀ 1. Àwọn ènìyàn náà sì ráhùn, wọ́n ń ṣe ohun búburú létí Olúwa. Nígbà tí Olúwa sì gbọ́, ìbínú rẹ̀ ru sí wọn, iná Olúwa sì run wọ́n. Jẹ́ ká wo ẹsẹ̀ 5. Àwa rántí ẹja, wọ́n rántí àtẹ̀yìnwá nìyẹn o, tí àwa ti ń jẹ ní Íjíbítì lé ọ̀fẹ́, àti apala àti bàrà àti ewébẹ̀ àti àlùbọ́sà àti ewéko. Ẹ rí pé àwọn wọ̀nyí báyìí ìgbà tó wà ní Íjíbítì wọ́n wà nínú ìjìyà, wọ́n wà nínú ìpọ́njú, wọ́n wà nínú ìdánilóró lọ́wọ́ ọ̀tá. Ọlọ́run gbà wọ́n, ṣùgbọ́n torí ìdojúkọ díẹ̀ tí wọ́n rí lójú ọ̀nà, wọ́n wá ń bojú wẹ̀yìn bíi pé àná yẹn ó sàn ju èní lọ. Torí ìdí èyí ohunkóhun yòówù tí a máa là kọjá, a kò gbúdọ̀ gbà láàyè láti mú ìrẹ̀wẹ̀sì dé bá ọkàn wa. Bíbélì sọ fún anú ìwé Òwe orí 24 ẹsẹ̀ 10 wípé pé ẹ jẹ́ ká wo ibẹ̀ yẹn nítorí àkókò wa ni mo ṣe ń kánjú. Ìwé Òwe orí 24 ó ní bí àwa bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú. Ìwé orí 24 ẹsẹ̀ 10 ó ní bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, agbára rẹ kò tó nǹkan. Ẹ̀rí báyẹn, Ọlọ́run fẹ́ ká rẹ̀wẹ̀sì nínú sísin Ọlọ́run ni o, nínú iṣẹ́ tí ẹ̀wù ká máa ṣe ni o. Ọlọ́run fẹ́ ká máa tẹ̀síwájú. Ní àkótán, ìwé Mátíù orí 24 ẹsẹ̀ 13 ó ní ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè a ó gbàlà. Torí náà ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti ní ìfàyàrán, láti forí tì, ká má ṣe gba ohun tí à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ kó mú ìrẹ̀wẹ̀sì dé bá ọkàn wa. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ mà ṣeun bẹ́ẹ̀ ṣe láàyè ó yé wa. Ẹ̀yin aráalé, mo lérò pé ibi tí wọ́n là yẹn ó yé wa dáadáa. Ẹ jẹ́ kí a sáré tún padà lọ síbi àkòrí yẹn, ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10 ní ìwé Oníwàásù orí 7 ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10. Ó ní òpin nǹkan ó sàn ju ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lọ, àti onísùúrù ọkàn ju ọlọ́kàn ìgbéraga. Níbẹ̀ yẹn ó yé wa pé nítòótọ́ o, òpin nǹkan máa ń dáa ju ti ìbẹ̀rẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́sẹ̀ 10 yẹn wá dàbí pé kùrúrù fẹ́ wà pé ìwọ má ṣe wípé nítorí kílẹ̀ ọjọ́ ìṣáájú ṣe sàn jù wọ̀nyí lọ. Ó wá dàbí pé ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ lókè yẹn náà ni wọ́n sọ débẹ̀ yẹn pé káwọn kan má rò pé ọjọ́ ìṣáájú ti wá dá o, ìgbẹ̀yìn ò ní dá o, pé òpin o ó pàpà máa dá jù bẹ̀rẹ̀, àbí. Bẹ́ẹ̀ ni, ká má sọ retí nù, ká má máa ro àná, ká jẹ́ kó ba ìní wa jẹ́. Ohun tó wù ká ti jẹ́ tẹ́lẹ̀ a tún lè dára jù bẹ́ẹ̀ lọ tí a bá dúró de Ọlọ́run, tí a gbàdúrà, tí a sì ní ìfaradà. Ṣé lóòótọ́ ló máa rí bẹ́ẹ̀ ni? Ó máa ń rí bẹ́ẹ̀. Ẹ rí èèyàn tó yẹ dàbí pé àtòpin àti gbogbo ẹ̀ ò kàn ṣe. Rárá, tí èèyàn bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ó ní bí gẹ́gẹ́ bíbi tá a ti kà lẹ́ẹ̀kan yẹn, ó ní Bíbélì kan tó sọ bá níbòmíràn pé igi tí a gé ó tún bá tún sọ gbòǹgbò a tún mú ewé jáde. Àdìpá àwọn mìíràn títẹ̀ máa ń sọ ìrètí nù, ṣùgbọ́n Bíbélì ní ó ní ìrètí igi ìyè ni ló máa ń jẹ́ òpin ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn mìíràn wọ́n títẹ̀ máa ń pàdánù ìrètí nínú Ọlọ́run. Tábà wá ní ká sọ̀rọ̀ lórí Nàìjíríà tá a wà yìí báyìí, ṣàlè sọ pé ẹsẹ̀ Bíbélì fẹ́ bá mu. Orílẹ̀-èdè tá a wà yìí lóòótọ́ nǹkan lè má lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n àwọn ọmọ Ọlọ́run ń gbàdúrà, a sì ní ìrètí pé ìyípadà rere á dé bá orílẹ̀-èdè wa. Ká má ṣe sọ̀rọ̀ ìtínú pé Nàìjíríà ò lè dá a mọ́, ká má sí lára àwọn ẹgbẹ́ ẹni tó ń sọ bẹ́ẹ̀. Ìyẹn náà ni pé Nàìjíríà sì máa dáa. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ká má wò pé bó ṣe wà tẹ́lẹ̀ ìyẹn náà ló máa parí sí. Rárá, ìrètí wà. Ìrètí sì wà. Ìrètí sì wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ká máa retí òpin tó dáa. Ká máa retí òpin tó dára. Ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni. Ó dáa. Ṣe mọ̀ pé lórí ètò yìí ẹ lóore ọ̀fẹ́ láti béèrè ìbéèrè. Nọ́mbà tí ẹ ó sì máa pè sí òun náà ni 081
3013 2097 081 3013 2097 náà ní nọ́mbà tí ẹ lórí ọ̀fẹ́ láti máa pè wá sí lórí ètò yẹn. Láìpẹ́ a máa ṣí ojú òpó lẹ̀. Ń tẹ̀ ń sọ bàbá òun náà ni pé káwọn èèyàn kan nírètí o. Bẹ́ẹ̀ni. Ká má sọ pé ibi tá a ti ń bọ̀ ó dáa ju ibi tá a dé. Bẹ́ẹ̀ni. Tá a bá ní ká wò ibi tá a dé dáa ju ti ibi tá a ti ń bọ̀ àbí. Tẹ́ bá rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìyípadà ìtẹ̀síwájú ìmọ̀ nípa ẹ̀rọ gbogbo nǹkan wọ̀nyẹn náà tí ò sí ní ayé àtijọ́ ló wà láyé òde òní. A rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe àbíkú láyé àtijọ́ táwọn kò bí ẹ̀mí èṣù ni ṣùgbọ́n nípa ìmọ̀ sáyẹ́ǹsì a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ojútùú ló ti ń dé bá irú àwọn ìṣòro bẹ́ẹ̀ báwọn ni. Torí náà bákan náà láyé òde òní àwọn láti sọ ìrètí nù yálà nípò torílẹ̀-èdè wà tàbí ipò tí ẹnì kọ̀ọ̀kan wá wà. Nínú ilé wa ká máa wò pé òpin sì máa dáa ju eléyìí tá a wà yìí. Bóyá àwọn kan náà ló ń sọ pé nítorí kí lọ́jọ́ ìṣáájú ṣe sàn ju wọ̀nyí lọ bóyá àwọn tó ń sọ bẹ́ẹ̀ náà wà lásìkò tá a wà yìí. wọ́n láwọn tó ń sọ bẹ́ẹ̀. pé ọjọ́ ìṣáájú dáa jẹ lé. pé àwọn bàbá wọn gan tiẹ̀ sàn ju àkókò yìí lọ. Ẹ ṣeun ẹnìkan ti ń pè jẹ́ ká sáré gbé ọ. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun bó ní ilé ìjọsìn lónìí bàbá. Bẹ́ẹ̀ ni a ti mọ̀ yín. Bàbá wọn lẹ kúṣẹ́ Olúwa. Olúwa kúṣẹ́ sà. Àmín sà. Ẹjọ́ mo nílò ìbéèrè kí wọ́n tó sọ ní ìrọ̀lẹ́ yìí. Ó dáa. Ẹgẹ́ bí a ṣe lè ro bàtà ṣe gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Àwọn kan a lè gbọ́ ní Násírì ẹgbẹ́ kan dá fún Ọlọ́run. Àwọn olùwàlẹ̀ kan dárúkọ wọn. Wọ́n á pèrèsì bí asọ́ tàbí Sọlọ́mọ̀ tàbí Sámúsọ́nì. Wọ́n já àkàndá ní Násírì. Bẹ́sibẹ́sibẹ́ gbà tí wọ́n ṣẹ̀ àdìgbọ́dọ̀ dáhùn lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ òde ọ̀run. Ìbéèrè mi ni wípé gbogbo àdá ìyá àti Núwà ọlọ́tí mọ ibi àti òpin ènìyàn. Ọ̀yà àwọn tó jẹ́ pé jẹ́ Násírì wọ̀nyẹn wọ́n á tẹ̀ ṣẹ̀ wọ́n lè dáhùn lẹ́jọ́ wọ́n á fẹ́ràn gbẹ́jẹ̀bọ̀ lọ́dọ̀ ní wa wọ́n dẹ̀ mọ ọkàn wa wọ́n dẹ̀ mọ agbára wa lọ́jọ́ fífa ní kírẹ́sì yẹn títà tẹ́ rìn nídẹ̀lẹ́ òpin bẹ́ẹ̀ mi nìyẹn mọ̀. Tí ìbéèrè yín bá yé mi dáradára ohun tí ẹ ń sọ ni pé bí àwọn kan wà tí wọ́n jẹ́ àkàndá tí wọ́n jẹ́ Násírì pé irú àwọn bẹ́ẹ̀ tán bá tiẹ̀ dẹ́ṣẹ̀ tọ́lọ́run bá fìyà jẹ wọ́n láì pé wọ́n sì máa dé ìjọba Ọlọ́run. Tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run kì í ṣe ojúṣàájú ènìyàn. Bíbélì sọ fún wa pé láti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ìbáà jẹ́ Násírì o ìbáà jẹ́ ẹni tí ó ń lọ sílé ìjọsìn o ẹnikẹ́ni tó bá ti kú sínú ẹ̀ṣẹ̀ kò lè dé ìjọba Ọlọ́run. ìbáà ṣe Násírì Ọlọ́run kì í ṣe ojúṣàájú ènìyàn. Ó ní gbogbo ènìyàn ló máa dúró níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run. Tí èèyàn bá jẹ́ Násírì Ọlọ́run ń lò ó ṣùgbọ́n ní kété tó bá ti yẹ̀bá kúrò ní ìfẹ́ Ọlọ́run a rí i pé bíi ti Sọ́ọ̀lù náà ni irú ẹni bẹ́ẹ̀ á di ọ̀tá Ọlọ́run a ò ní di ọ̀tá Ọlọ́run lórúkọ Jésù. Àmín àní di ọ̀tá Ọlọ́run o. Hello. Ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín. Adé bàbá wa nínú gbọ́ pé wọ́n kó iṣẹ́ Olúwa o. Wọ́n gbọ́ ẹ tí ì sọ orúkọ yín fún wa. Ọ̀gbẹ́ni wá ní láti Ọlọ́run tó gbọ́nà. Ẹ ṣeun. So bẹ́ẹ̀ kan rí bẹ́ẹ̀ mo kàn fẹ́ pè lọ́wọ́ bàbá wa ni pé wọ́n ti ṣàlàyé àwọn kankan. Jẹ́ mi pé ìbá fẹ́ dúró de àkókò gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé. Ẹ kúrò nídìí ẹ̀rọ rédíò yín kó bàa lè. Jẹ́ mi pé ìgbà míì ẹ̀wẹ̀ tí èèyàn bá ní ìdójú kọ̀ọ̀kan nípa àtijọ́ àti mú àti ní nǹkan ìlú ṣé kò ní lè mú sọ pé ìrọ̀ ọlọ́mọ kékeré sọ̀rọ̀ tí kò bá kò pé sí Ọlọ́run gbà míì tó bá kú díẹ̀ káàtó fún yàn tí èèyàn ò ní lè yí ohun padà pẹ́ẹ́mì ìjẹ̀ sí Ọlọ́run mọ́. Ẹ̀gbọ́n wọ́n ní ṣé èèyàn ò lè yí ohun padà pé ìsìn Ọlọ́run ìmọ̀ o. Lábẹ́ àṣẹ bó ti wù kí ó rí kò sí ohunkóhun tó yẹ kó lè mú ká sọ pé a yí ọkàn wa padà láti sin Ọlọ́run. Ṣẹ́ni wọ́n máa ń wò nínú kéèyàn sin Ọlọ́run àbí kó máa ń sìn èwo gan ló pé jù. Ó dùn láti sin Ọlọ́run sísin Ọlọ́run ó lérè lọ́pọ̀lọpọ̀. Paul Apostoli lábẹ́ àṣẹ bó ti wù kó rí ó lóun ti pinnu láti sin Ọlọ́run ní gbogbo nǹkan wọ̀nyí ó ní none of this thing mú fún mi pé kò sí nǹkan kan tó yí òun lọ́kàn padà a ṣe inú níbí ní sí a jù sínú òkun ó ní ìgbà mìíràn nínú àwẹ̀ ìgbà mìíràn nínú wàhálà
torí náà kò àwáwí wa ò ní múnádóko níwájú Ọlọ́run pé torí pé mo jẹ́ aláìní torí pé mo ní ìdojúkọ mi ò lè bọ́ ẹbí mi ló mú kí n gbàgbé Ọlọ́run kí n kọ̀ Ọlọ́run sílẹ̀. ẹ ṣeun. hello. hello, ẹ kú ètò. ẹ káàbọ̀ sórí ètò. evangelist Olúwafúnmiláyọ̀ ló ń sọ̀rọ̀. ẹ ṣé. gẹ́gẹ́ bí question tẹ béèrè mọ́ mi pé. ẹ tún wa pè ó dàbí fóònù wa lórí bété o ẹ tún wa pè. hello ma ṣẹ́yìn náà lẹ ṣì wà ìlà yẹn tún já o ìlà yẹn ti já ẹ pè wá sí 081 30 13 20 97 081 30 13 20 97 àwọn ọmọ mi wà evangelist a máa ń retí ìpè yín padà o dàbí fóònù yẹn tún ti padà ó kàn déédéé rè lẹ́ẹ̀kan yẹn náà láìrò tẹ́lẹ̀. hello. hello, ẹ kú program. ẹ káàbọ̀ mà. ẹ súnmọ́ yín kúrò nídìí ẹ̀rọ rédíò yín ìlà yẹn tún já o ìlà yẹn já. àwọn olùṣọ́ àgùntàn pásítọ̀ David Adako àwọn náà wà lórí ètò láti ìjọ Deeper Life. hello. ìlà ń ṣe ségesège bá lóore ọ̀fẹ́ ẹ tún pè wá padà dàbò ti dúró báyìí 081 30 13 20 97 òun náà ní nọ́mbà tí ẹ lóore ọ̀fẹ́ láti pè wá sí kí ẹ lè sọ ohun tí ẹ fẹ́ sọ. ẹ má wò ó pé mi tún pè mọ́ jàre ó tún dọjọ́ mẹ́jọ rárá. hello. ẹ̀rí bẹ́ẹ̀ yẹn tó bá forí ti dé òpin láwọn gbà yẹn. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ti fẹ́ lu wa. Olúwa ń ṣiṣẹ́ o. ẹjọ́ ìbéèrè mi ó fẹ́ yàtọ̀ sí ti àwọn yòókù. ó dáa. bí bí sọ pé ẹ̀yin ní ètò tí ẹ̀yin fún àwọn tòsí ní ẹ̀mí. ẹjọ́ kí ni ìtumọ̀. ẹ ṣe orúkọ yín láti bo lẹ ti ń pè wá. Sunday láti Gógó. ẹ ṣe kí ni ìtumọ̀ ẹsẹ̀ yẹn àwọn ìbùkún ni fún àwọn òtòṣìlẹ̀ ẹ̀mí. ẹ ṣe púpọ̀ nínú ìwé Mátíù orí 5 nígbà tí Jésù ń bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ̀rọ̀ ló ti mẹ́nu bà gbólóhùn tí wọ́n tọ́ka sí yìí. àwọn tí Bíbélì ń tọ́ka sí gẹ́gẹ́ bí òtòṣì ní ẹ̀mí kì í ṣe àwọn tí kò lówó tàbí tí wọ́n rọ́wọ́ họrí ṣùgbọ́n àwọn tó rẹ ara wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò ní nǹkan kan tán wá sọ̀rọ̀ Jésù pẹ̀lú ìrẹ̀lẹ̀ tán gbàgbé nípa ipò ohun yòówù kí wọ́n jẹ́. àwọn Bíbélì sọ fún wa pé alábùkún fún ni àwọn òtòṣìlẹ̀ ẹ̀mí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ àwọn ló máa jogún ìjọba Ọlọ́run. ní àwọn tó rẹra wọn sílẹ̀. àwọn tó rẹra wọn sílẹ̀ tán wo ipò tán wà tán wo nǹkan tán jẹ́ láwùjọ ṣùgbọ́n tán wá sọ̀rọ̀ Jésù pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn gẹ́gẹ́ bí Níkódémù ṣe tọ̀ Jésù wá irú àwọn bẹ́ẹ̀ ni Bíbélì ń tọ́ka sí. àwọn òtòṣìlẹ̀ ẹ̀mí àwọn náà ni olùṣọ́ àgùntàn David Adako àwọn náà ni wọ́n wà lórí ètò 91.5 FM tó kalẹ̀ sí Ìlókùn òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ lórí ètò ìwálẹ́jì ẹ ṣì lórí ọ̀fẹ́ láti pè 081 30 13 20 97 òun náà ni nọ́mbà tí ẹ máa pè wá sí. ẹ jẹ́ ká gbóhùn orin sókè lọ́hùn. gbogbo ilé tó kéde òkú olówó bẹ̀bẹ̀ lágbé. hello. hello. ẹ káàbọ̀ sórí ètò. àwọn bàbá mi fẹ́ bá sọ̀rọ̀. ẹ ṣe sá ń gbọ́ yín sá. ẹ lọ sá ẹ bá wo ìwé Matthew. bẹ́ẹ̀ni. orí 17 ó ní ẹrù mú fìwàdà tó
ní èèyàn kan ń lọ èèyàn kan ń bọ̀ ó láti dúró láéláé títí láéláé tó ìwé oníwàásù yẹn kò fi yé wa pé ayé máa parẹ́ ẹgbẹ̀ta àárín yẹn ní òye ni. ẹ ṣe púpọ̀ kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí ò ní òpin gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe là á kalẹ̀ tẹ́ bá wo ìwé oníwàásù tẹ́ tọ́ka sí gan ní ẹsẹ̀ ìkẹta ó sọ fún wa pé onírúurú àkókò ló wà àkókò láti kú àkókò láti yè àkókò láti gbìn àkókò láti pa àkókò bíbí àti àkókò kíkú gẹ́gẹ́ bí àlàkalẹ̀ Ọlọ́run ti ṣe àlàkalẹ̀ pé àkókò tá a wà yìí ó wà fún sáà kan bó ti ẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ ọjọ́ tàbí ìgbà tàbí àkókò tí sáà tá a wà yìí yóò tẹnu bẹpo tí yóò wá sí òpin ṣùgbọ́n ohun tó dájú ni wípé ayé yìí kò ní wà lọ títí. bàbá ń jẹ́ aríbì kan nínú bíbélì tó tọ́ka sí pé ayé máa parẹ́ ayé ò ní í sí mọ́. bíbélì sọ fún wa nínú ìwé ìfihàn orí kọkànléní ẹ jẹ́ ká wo láti ìwé ìfihàn orí 20 ìwé ìfihàn orí 20 máa kà láti ẹsẹ̀ ìkẹwàá ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ ìkẹwàá ó ní mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ a kò sì rí àyè fún wọn mọ́ ẹsẹ̀ ìkejìlá mo sì rí àwọn òkú àti èwe àti àgbà wọ́n dúró níwájú ìtẹ́ tí a sì ṣí àwọn ìwé sílẹ̀ a sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí ṣe ìwé ìyè a sì ṣe ìdájọ́ fún olúkúlùkù ẹni tí láti inú ohun tí a kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ẹsẹ̀ ìkẹtàlá òkun sì jọ àwọn òkú tí ń bẹ ẹnu rẹ̀ lọ́wọ́ àti ikú àti ipò òkú sì jọ òkú tó wà nínú wọn lọ́wọ́ a sì ṣe ìdájọ́ olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ẹ wá wo ẹsẹ̀ ìkẹrìnlá àti ikú àti ipò òkú lé aṣọ sínú adágún iná èyí ni ikú kejì bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a sọ sínú adágún iná a rí i pé bíbélì tún sọ fún anúwe Pétérù orí ìkẹta pé gbogbo nǹkan tó wà nínú ayé yìí á di yíyọ́ nǹkan bí ẹsẹ̀ ìkẹsàn-án ó ní yóò di yíyọ́ yóò kọjá lọ torí náà bíbélì fìdí ẹ̀ múlẹ̀ pé nínú ẹsẹ̀ ìkẹwàá yẹn ṣe ní nínú ìwé Pétérù yẹn yes ní Pétérù ó sọ ó ṣàlàyé yẹn náà fún wa tó fìdí ẹ̀ múlẹ̀ pé ayé tá a wà yìí pé yóò di yíyọ́ so nítorí ìdí èyí ẹ sáré kà fún wa bàbá ok jẹ́ ká wo Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá ó ní ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí olè lé òru nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ tí àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú iná olóoru gbígbóná gidigidi yíyọ́ ayé àti àwọn iṣẹ́ tó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. bí nǹkan bá jóná ó ti tán. tó bá ti jó tán ó ti parí náà nìyẹn. wọ́n ní ayé ta wà á jó lúlú. bẹ́ẹ̀ni. kò ní pẹ́ yọ nǹkan kan bẹ̀. bẹ́ẹ̀ni. ìyẹn náà sọ pé ayé á parẹ́. ayé á parẹ́. òun ló wá jẹ́ kí ìwé ìfihàn yẹn wá sọ pé ọ̀run tuntun àtayé tuntun àwa wáyé lẹ́yìn náà. ẹ ṣeun ibi tá a bá mọ lórí ètò yìí ní ti òní òun náà ní eléyìí ohun tí bàbá sọ fún wa lónìí ni pé òpin nǹkan ó sàn ju ìbẹ̀rẹ̀ ẹ̀ lọ ká má wàá sọ wípé ìgbà ìṣáájú ó sàn ju àkókò yìí pé òpin nǹkan ó máa ń dáa ju ìbẹ̀rẹ̀ ká ní sùúrù lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè ká ní sùúrù lórí ọ̀rọ̀ ara wa ká ní sùúrù pé ibi tá à ń lọ òpin tọ́lọ́run mú wa lọ òpin tó dáa àbí kí ṣe ń tẹ̀sán ni. bẹ́ẹ̀ ni mà mo ṣe rí nìyẹn. bóyá ẹ lè sáré fún aládùúrà ṣókí lórí ọ̀rọ̀ òpin kópin wa lè dáa. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ ìyànjú tí a ti gbọ́ lónìí a ti rí i pé ìkẹyìn ó sàn ju ìbẹ̀rẹ̀ lọ Olúwa mo gbàdúrà pé iye ọkàn tí wọ́n ti bẹ̀rẹ̀ dáradára nípa jíjọ̀ wa yọ fún Jésù Kristi wọn ò ní gba wàhálà ìdojúkọ ìyàn tàbí ìdààmú kankan láti mú kán sọ ìgbàlà wọn nù lórúkọ Jésù. Àmín. orí ọ̀fẹ́ tẹ fún àwọn bíi Pétérù bíi Pọ́ọ̀lù tí wọ́n forí tì tí wọ́n fàyà rán títí dé òpin ẹ̀fọ́ olúkúlùkù wa ní orúkọ Jésù. Àmín. adúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Àmín. ibi tá ò bá mọ òun náà ní eléyìí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wá sí orí ètò àwọn náà ní olùṣọ́ àgùntàn David Adako láti ìjọ Deeper Life lónìí wọ́n kàn ń sọ fún wa láti inú Bíbélì pé ẹjẹ́ á fi ọkàn sí pé òpin máa dáa ká má sọ̀rọ̀ ètí nù ní ọjọ́ mẹ́jọ mi ọ̀rẹ́ yín Florence Agunbi Adé ló ń kí yín pé ìpàdé wa bí oyin ó dìgbà.